ẹ jẹ́ á jùmọ̀ sẹlibrétì òṣèrékùnrin ilé wa nì ìyẹn ọdúnládé adékọ́lá. ẹ jẹ́ á sọ ní méjì mẹ́ta nípa òṣèrékùnrin ilé wa nì. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì KingFax TV, ìkànnì tá a ti ń sọ nípa àwọn òṣèré àtàwọn celebrities wa. ẹ ṣe wá láǹfààní, ẹ share, kẹ́ ẹ like post yìí wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. ẹ jẹ́ á sáré sọ díẹ̀ lára ìgbésí ayé ọkùnrin òṣèré yìí ìyẹn ọdúnládé adékọ́lá. A bí ọdúnládé adékọ́lá ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 1976. ọdúnládé jẹ́ òṣèré orí ìtàgé, olùdarí eré, olùgbéjáde eré àti olùkọ̀wé eré yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà o. bí ó tilẹ̀ jẹ́ pé ìlú abẹ́òkúta nípínlẹ̀ ògùn ni wọ́n bí i sí, ọmọ ìlú ọ̀tún èkìtì ní ìpínlẹ̀ èkìtì ní ọdúnládé o. ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ st john àti ilé-ẹ̀kọ́ girama st peters college ní ìlú abẹ́òkúta. ó tún wá kàwé ní moshood abiola polytechnic ìyẹn mapoli níbi tí ó ti gba ìwé ẹ̀rí dípúlọ́mà rẹ̀. lẹ́yìn náà ó lọ sí university of lagos ìyẹn unilag níbi tí ó ti gba oyè bachelor of business administration ní oṣù karùn-ún ọdún 2018. ọdúnládé bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé rẹ̀ ní ọdún 1996. ó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ theatre arts and movie practitioners association of nigeria ìyẹn tampan. eré tí ó mú ọdúnládé adékọ́lá di gbajúgbajà ní gbogbo nàìjíríà ní àṣírí gómìnà wa ní ọdún 2003. ní ọdún 2003 yìí àṣírí gómìnà wa, eré yìí òun ló mú ọdúnládé di gbajúgbajà òṣèré o. látìgbà náà ni ó ti ń kópa tí ó sì ti ń darí àti gbé ọ̀pọ̀lọpọ̀ fíìmù jáde, tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí ó gbajúmọ̀ jùlọ nílẹ̀ yorùbá. òun ni olùdásílẹ̀ àti alákòóso ọdúnládé adékọ́lá film production ìyẹn OAFP, tí ó sì ti fẹ́ ìyàwó tí ìyàwó rẹ̀ ń jẹ́ ruth adékọ́lá. gbogbo wa la mọ̀ ruth adékọ́lá o, mama D1 tí gbogbo ayé mọ̀ dáadáa. ọdúnládé adékọ́lá ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ, ṣùgbọ́n ẹ jẹ́ á sọ ìkan gbòógì yìí tó ṣe pàtàkì yìí tó gbà nílẹ̀ áfíríkà ìyẹn african movie academic award ìyẹn AMAA fún òṣèré tó dára jùlọ best actor of the year ní ọdún 2014. ọdúnládé adékọ́lá ti ṣe ohun mèremère o, tí ó tì sí gbé àwọn èèyàn jáde látara rẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti ara rẹ̀ gòkè. díẹ̀ lára eré tí ọdúnládé adékọ́lá ti kópa àti tí ó ṣe fúnra rẹ̀ o, àwọn bíi sunday dagboru, mufu olóṣàoko, àlàní pọmọlẹ́kún, adébáyọ̀ àrẹ̀mú abẹ́rẹ́, oyènúsì, sàámú alájọ, yèyí alára, jagunjagun àti fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tákọ́lé rẹ̀ ń jẹ́ olórí ogun warlord. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin ní ọdúnládé adékọ́lá tí gbogbo ayé mọ̀ sí sàámú alájọ, sunday dagboru. ẹ má gbàgbé kẹ́ ẹ láìkì post wa, kẹ́ ẹ follow wa, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow button tàbí kẹ́ ẹ subscribe. ire o.